Ẹ káàbọ̀ sí orí ìkànnì yìí, ẹ ṣé tí ẹ̀ ń tẹ́tí sí wa. Tó bá jẹ́ ìgbà àkọ́kọ́ leléyìí tí ẹ̀ ń gbọ́ wa àbí tí ẹ̀ ń wò wá, ẹ má gbàgbé láti tẹ subscribe button eléyìí tí ó wà ní ìsàlẹ̀ ńbẹ̀ yẹn. Nítorí eléyìí ni yóò fún yín ní àǹfààní láti lè má miss apá kejì sinimá tí a mú wá sétí ìgbọ́ yín. Sinimá tí a mú wá sétí ìgbọ́ yín lénìí, òun ni sinimá tí a pe àkọlé rẹ̀ ní Ìyá Ọkọ. Ìyá Ọkọ jẹ́ sinimá àgbéléwò tí àwọn òṣèré jàǹkànjàǹkàn tí wọ́n kópa nínú ẹ̀. Lára wọn ni a ti rí Mide Abiodun, Dàmọ́lá Ọlátúnjí, Wùmí Ajíbóyè, Kẹ́mi T, Hafiz Abiodun. Nínú sinimá yìí ni a ti rí arábìnrin kan eléyìí tí ó ń kojú ìdààmú àbí ìṣòro kan láti ọwọ́ ìyá ọkọ rẹ̀, tí ó sì jẹ́ wípé ohun tí ìyá ọkọ náà fẹ́ ni wípé òun fẹ́ rí àwọn ọmọ òun. Ṣùgbọ́n wàhálà yìí àti ìdààmú yìí pọ̀. Kí wá ni ìgbésẹ̀ tí arábìnrin náà gbé láti lè jẹ́ kí gbogbo àwọn wàhálà yìí àti ìdààmú yìí kí ó dínkù? Inú sinimá yìí ni ẹ máa ti rí. Ẹ wo sinimá Ìyá Ọkọ kí ẹ wo ìgbésẹ̀ tí arábìnrin náà gbé láti lè jẹ́ kí inú ìyá ọkọ rẹ̀ dùn. Ẹ má gbàgbé láti fún wa ní ìka ọlọ́wọ́ tí a mọ̀ sí like, kí ẹ sì má gbàgbé láti fi kọ́mẹ́ǹtì yín ránṣẹ́ sí orí comment section. Ohun tí ẹ̀yin bá tún rí wípé arábìnrin náà lè ṣe láti lè jẹ́ kí ọkàn ìyá ọkọ rẹ̀ balẹ̀. Ẹ ṣé púpọ̀, ó dàbọ̀ nù.